gbogbo lé mo tún padà wá kò ní bàjẹ́ fún wa orúkọ mi ò yí padà ẹ̀yin àgbàlagbà ewé olópin ẹni mọ̀ yóò mọ̀ yìí ètò ìríran májèlé trust nobody má fi ní tan ẹnìkan má jẹ́ kí ẹnìkan kó wá tọ̀ ẹ́ pa ìwọ àti ọ̀rẹ́ ń ṣe contract ẹni business papọ̀ ìwọ àti ìyàwó gan-an ilé èèyàn kì í trust ẹ mọ́ ìyàwó lè pẹ́ dànù torí ogún ó lè pẹ́ dànù kó má wà fẹ́ ìyàwó mi mọ́ ẹ̀yin àgbàlagbà ẹ má fi ra ẹ̀ lẹ̀ ẹ má jẹ́ kí ẹnìkan wá pa yín dànù ọ̀rẹ́ ń pààyàn ń sìn ọmọ ìyá gan ń pààyàn ọmọ ìyá ó ń pààyàn ọ̀rẹ́ méjì má trust ẹnìkan bọ̀bọ́ yẹn ò lè ṣe bẹ́ẹ̀ fún mi láéláé mo trust ẹ kò lè ṣe bẹ́ẹ̀ fún mi má sọ bẹ́ẹ̀ o ẹ má gbìyànjú ẹ ẹ̀yin àgbàlagbà ètò ìríran májèlé iṣẹ́ ìlàbẹ́ filẹ̀ báwo la ṣe fẹ́ ṣe ẹ lọ bá mi wá adìyẹ tó sọnù adìyẹ kékeré tó sọnù lẹ́yìn ìyá ẹ̀ adìyẹ kékeré tó sọnù lẹ́yìn ìyá ẹ̀ ẹ lọ bá mi wá tẹ́ bá bá mi wá ẹ bá mi wá ìkódẹ ẹyọkan ayọ̀bẹ̀rẹ̀ ẹyọkan bọ̀ ayọ̀bẹ̀rẹ̀ tá a máa ń lo ayè la máa ń lò a máa wá tá a bá ti wá òun la máa ń lò àwa fi ìkódẹ àfi há ayọ̀bẹ̀rẹ̀ yẹn lẹ́nu ọmọ adìẹ tó sọnù yìí á lọ jù sínú àwọn ìrà kan wà tó jẹ́ pé wọ́n máa ń gba ọ̀nà tó yẹ pé ó dẹ̀ máa ń géèyàn jẹ nínú kíní ikọ́ kíní ikọ́ ó máa ọ̀nà máa ń wà kòtò jẹ́ pé ó máa ń géèyàn jẹ ẹ bá ti gbé sínú ẹ rí i pé ó máa bò ó tó bá ti bò ó ẹ gbé sínú àgbàdà pẹ̀lú ẹ bẹ́ẹ̀ àti kòkòrò àti adìẹ gbé sínú àgbàdà ẹ gbé ayọ̀bẹ̀rẹ̀ tí ẹ gbé kíní sí ẹ fi àtàrí kan sí ó yẹ wá jó tí ẹ bá ti jó tán ẹ fi sí gbẹ́rẹ́ sí ìsàlẹ̀ ojú ẹ fi sí gbẹ́rẹ́ sí ìsàlẹ̀ ojú ẹyọkọyọkọ ẹ bá ti sí tán ẹ̀yin àgbàlagbà tí ẹ bá ti sí tán kí ló tó kù ẹ wá sí ọwọ́ yín ẹ sí ọwọ́ yín ẹ sí báyìí ẹ sí ọwọ́ yín báyìí tó bá jẹ́ pé ó wà nú ẹ bá dìdì mú báyìí ẹ rí nọ́mà ẹ rí adìyẹ nú ẹ tàbí tí ẹ bá rí ọmọ adìyẹ nú ẹ rí ìkódẹ tàbí ayọ̀bẹ̀rẹ̀ yẹn nú ẹ bẹ́ẹ̀ ni ẹ máa rí nú ẹ wíbẹ̀ tàbí kẹ́ ẹ rí ìjà